Akẹẹkọ Isonu dà. Àwárè, àwárè, àwárè. Akẹẹkọ Isonu dà. Àwárè, àwárè. Jẹ̀gbé èwo ni nígbà tó jí pé èèyàn tá à ń pè ẹ́ padà tí ò lọ mọ́ irú nọ́sẹ̀sì wo lélẹ́yìí báyìí. Àwọn Aládé ń bínú. Tàmí Ó pè wá à ń pè ẹ́ kò lọ mọ́. ń bá mọ̀wé mi. Afọ́rù ẹ ṣe TikTok ni o. Good afternoon, sir. Good afternoon jàre. Ẹ káàsán. Ẹ wà pa. Ẹ wò bí ọba fẹ́ jáde lé kó má gbàdúrà ni o. Ṣé ó ti yẹ yín nísì? Ẹ jọ̀ọ́. Ṣé bí mo ṣe jáde báyìí gbà? Ẹ tí mo kọ́kọ́ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Wọ́n á ní kí n máa kọ́nà, kí n máa bẹ́ẹ̀lì, kí n máa kọ́nà, kí n máa bẹ́ẹ̀lì títí tó fi sọ fún mi pé ìta ni mo wà o, kí n máa wọlé o. Kálẹ̀ wà ẹ kọ́nà ẹ bèrè skul. Bọ́kọ́ tó ṣẹlẹ̀. Ẹ̀kọ́ tí mo bá wá ni pé mo wá wọ́n ní ọjà skúlù kan lẹ̀ iléèwé ẹ̀kọ́ àgbà mo á wò pé ó yẹ kémi náà tiẹ̀ lè ka nǹkan díẹ̀. Tẹ́ bá ń lọlé ẹ ní sùúrù òní yìí kì í ṣe Monday weekend la wà káàtì ẹlẹ́fẹ́ mọ́mọ́ lọ skul gan àárọ̀ kan la wà ọ̀sán la wà ẹ wá lẹ̀ ń wá skul káàkiri lọ́sàn-án kí ni ìwọ lọ ẹ mọ̀ sọ dé èyí ni bá dé fún mi ṣé bá dé kí ibo lẹ̀ ń lọ gan. I don't go to school. I want to go to school. I want to go to school. I see teacher. Mi ní ẹ kọrin ibo lẹ̀ ń lọ gan. Ìtàláwà. Ṣe ìburúkú lónìí ṣá. Ìtàláwà. Mama mi ní ẹ kọrin ibo lẹ̀ ń lọ ibo ni ẹ ń lọ. Ẹ wo ẹ má jà fún ẹ bá wọn dáṣà I don't gree for anybody o. Ẹ bá wọn dáṣà I don't gree for anybody o. Torí tẹ́ bá sọ pé I don't gree ẹni tí ló lè ṣẹlẹ̀ o. Ṣé ti yẹ yín lè sìn? Tẹ́ bá dẹ̀ tó sọ pé talẹ̀ wà òjò rẹ̀ ká ìmọ̀ bẹ̀. Bàdé ẹ dúró mama ibo ni ẹ ń lọ níbo ni ẹ ń lọ. Mo gbé o. Wọ́n ta ló lé yín bọ̀. Wọ́n ta ló lé yín bọ̀. Bàdé. Akẹẹkọ Isonu dà.